ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wà lè sọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mínú sọ̀rọ̀ pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá wù. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa. bàbá tí wàá ṣẹlẹ̀ sí náà fẹ́ kọ́ ṣẹlẹ̀ nígbà yí àbàbà wa òwe sùn jẹ́ kí wọ́n sún síwájú. ewé àtẹ̀kọ́ láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulaiman Egbeji Ogbomoso ló mọ̀ fẹ́ ìgbà ìwáṣẹ̀ rẹ̀ o ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye ìgbà ìwáṣẹ̀ ẹ máa bá wa ká. bí àjò owó ńlá làwọn bàbá fi ṣe ń jọun lóòótọ́ orí afẹ́fẹ́ la wà ṣùgbọ́n kò sí tí ègún yàn kódà bí yẹn bá lówó wa mọ́gán lówó gbà mí kódà mọ́ sí alólóṣì òsì amọ́gẹ́ lómi oògùn owó ńlá ni wọ́n fi ṣe alúpadà wà bẹ́ẹ̀ ni àti nǹkan agbára ńlá kí wọ́n wọlé báyàn ní ìsìn kí wọ́n gbé bínà lọ́wọ́ ń dà bẹ́ẹ̀ ni bá bàbá wa ti ṣe nu àpẹẹrẹ wa lólógún o àmọ́ bàbá wa lóògùn bẹ́ẹ̀ ni lóògùn wọ́n kàn fi mi rọ́kọ̀ bàbá mi ní òdodo ọ̀rọ̀ ni sẹ́wọ̀n pé ẹ̀yin oníṣòrí yìí ẹ̀ máa tọ́ bọ̀yàn lẹ́nu ni lóògùn jàre ẹ̀ máa dáhùn kí ló máa sọ yìí àmọ́ oògùn wà lọ́dọ̀ àwọn tó mọ̀ kò sí tí ègún yẹn oògùn àwọn èèyàn mú oògùn ọlọ́mọ ìyàbọ̀wọ́ ni àwọn èèyàn mú oògùn bí wọ́n ṣe mọ tirẹ̀ náà wọ́n kọ́ sẹ́ńtọ̀ téèyàn bá mú ojú ọjọ́ bá mú òdì dáadáa kò ní mojú kò sì sí tó láti lè rí fake ẹ̀ original ẹ̀ wà wàláì kẹ́ ẹ mọ́ doubt tí fake mi kà bá fi lè wà ọlọ́run gbọ́ original ẹ̀ wà bàbá mi lọ sọ fún mi bẹ́ẹ̀ original ni wọ́n fi ṣe fake jáde. dàbẹ́ tábà ti wá gun tán báyìí ó di fífi wẹ̀ ṣe wá rí onímájẹ̀mú níjọ́ tó bá ti fọṣẹ yìí wẹ̀ ó tó pin rẹ̀ yàn nítorí pé ní ìpinnu kádàrà gbogbo tí ìfẹ́nu ayé mi ọlọ́run bá yí padà àwọn àgbà náà mọ ẹyin tó pin èèyàn dàrú níjọ́ wọn ti bẹ́ẹ̀ lómi ìsàyè pé ọmọ ìnáwó di gómìnà táwọn òbí rẹ̀ bá kí alẹ́ sínú àdúrà tí wọn ò kún fàdúrà ẹ̀yà àdúrà bílẹ̀ ni kán sì dá ẹsẹ̀ ń táyé ọmọ wọn kán dáfá sí kí lọ́mọ ìwáyé wá ṣe ètùtù kó tètè ṣe tàbí kí wọ́n tiẹ̀ parapọ̀ wọ́n tètè gbọ́mọ lọ ṣọ́ọ̀ṣì wọ́n lọ bá pásítọ̀ bá bọ́mọ ẹ bless ọmọ yìí nípa ayé kan mọ́ ka tàbí kẹ́ ẹ ti gbé lọ àfáà ọjọ́ kí wọ́n ti pọ́n panu wọ́n ṣe gbá ẹ dákun àtúwò lọ́mọ yìí ọmọ mu nípa yóò fi ní ká tó máa pé inú ogun náà bí sí torí àwọn kan wà nínú ayé yìí àwọn àgbàlagbà àwọn tí tọ́lọ́run pólí ayé lọ bẹ́ẹ̀ bá ti dáyé ni wọ́n ti mọ tó wáyé wá ṣe wọ́n gbógun tẹ lómi láti kékeré wọ́n mọ̀ pé kí lòun ṣe òun ọba tẹnìkan jẹ́ òun tó òun ò lówó wọ́n ti mọ̀ pé yóò lówó gbẹlógún wọ́n ti ń jẹ́ àfojú tèmi náà rí torí ọjọ́ òní ṣé báànú ọlọ́run ọlọ́run pé mo rí ẹni bí mi ni ọlọ́run bíbí ire ni mo jẹ́ wọ́n ti fún mi ní ìkàjẹ́ rí lójú oorun nígbà mo wà kékeré tó sì di ńlá sí mi nínú lójú ayé tí mo bí alákàn ọ̀pọ̀lọpọ̀ bàbá mi wọ́n gbé mi lọ sí hospital gbà náà I was a Christian by then church mo lọ gbà náà àwọn church wa dúró torí afẹ́fẹ́ la wà ká sóòtọ́ rọ̀ Anglican church là ń lọ gbà náà lọ́dọ̀ bọ́dà mi tí mo lọ ni mo ti di Christian gbà náà Muslim ni mi láti ilẹ̀ kódà mo àti gbójà lúwa mi ni mo lead choir kìíní wa ní church gbà náà ìṣòro ló padà sọ mí di ẹni tó gbọ́dọ̀ bàbá mi sẹ́ni tí ìbá ti pé kíní ìṣẹ̀lẹ̀ sí mi bàbá mi ò bá gbogbo ọgbọ́n Ìlọrin ni àwọn bọ́dà wa ti lọ gba Jésù àwọn míì lọ kéwú kò sẹ́ni tó súnmọ́ bàbá mọ́ so nígbà tẹ́mi wá sí kìyàn tẹ́ gbé mi wá láti hospital àwọn òyìnbó ló wà ní hospital gbà náà kò tí ì sí ti hospital general hospital wà òyìnbó yẹn ló wà yà fún tòkòtò bá lè sọ pírẹ́sàn ọ̀tá mi yóò kú bọ́dà mi sì rí ọmọ bàbá ni wáyé sọmọ ìyá ìyàwó rẹ̀ wá ní ẹjẹ́ mọ́ gbé lọ́dọ̀ bàbá nílé tó lọ́n fi yọ mí nù ìgbà tẹ́ gbé mi Ògbómọ̀ṣọ́ ní bá mi ṣe wá tọ́jú mi wọ́n fún mi láwọn kankan lù wọ́n ṣe wá pọ̀ alákàn wà lẹ́mu fọlọ́ búra sí alákàn ààyè ni mo pọ̀ mo fi gbogbo ohun tí mo jẹ́ láyé mo fi búra fún yín kì í ṣe inú mo fi mọ̀ ibẹ̀ ni mo ti kọ́kọ́ gbà pààyè ìgbà táwa nígbà tí mo lọ tọ́jú mo fi Ọlọ́run alààyè mo fi búra fún yín mo fi jọ́ kan tí ó kù èmi àtọ́lọ́run mo fi búra ìjọ tí ò ní sagbára fún gbalagbara tí bá ń bá ṣáájú rẹ̀ ṣe ti wá ń lọrin gbà náà Ìlọrin mò ń gbé gbà náà pé kíní ìsọyè ni kíní ìkẹ́pọ̀ tọ́mọ́ kan yín ni á lọ dànù ni mi àti bọ́dà mi ní bàbá wa tí ọ̀gbọ́ lọ́n gbọ́ oògùn ni wọ́n ń ṣe èyí tó yẹ pé iná ní ọwọ́ àwọn wà lọ dànù àwọn wà lọ gbàdúrà àṣì àṣẹ níjọ wọn rá mi mú màmá yẹn tẹ̀lé ọmọ rẹ̀ sẹ̀mí ni mo sì lọ fẹjọ́ sùn náà lọ já ọ̀rẹ́ fún mi tó fi ọmọ ọ̀tàn o ẹ̀sẹ̀ tí mo sẹ̀ náà nù ọmọ yẹn lọ sá mi lágolo búrẹ́dì lórí ẹ̀jẹ̀ sì sọ lọ́sàn bá sì lọ fẹjọ́ sùn yẹ ìyá yẹn bá sì ní kí n nà ọ̀tàn ìyá yẹn ni mo rí tó gbé ráìsì fún mi lójú oorun
tí mo sì mùsùlùmí lálẹ́ ẹjọ́ náà ẹran mo sì jí láì mo sì gùn fẹ́ ráìsì jáde bínú mo ṣe bẹ̀rẹ̀ náà nù wẹ́rẹ́ nínú bá ń wú nínú bá ń ga ẹ bá gbé mi lọ sí àtọ́tí wa try wọ́n dá owó àwọn kírísítẹ́nì wọ́n gbìyànjú o kódà wọ́n gbìyànjú gbogbo ẹni mo fi sọ wọ́n gbìyànjú mùsùlùmí lọ bóyá èmi ò tí wà ní mùsùlùmí tó lè ṣe irú ẹ̀ ní lọ́dọ̀ mi ni o àwọn tọ́tí wa wọ́n dúró wọ́n dáwó wọ́n tún wá gbàdúrà fún mi wọ́n tún wá láàárọ̀ wá gbàdúrà lórí bẹ́ẹ̀dì wọ́n tún wá lọ́sàn-án wọ́n gbàdúrà èmi ò wá mùsùlùmí lè ṣe yẹn o Ọlọ́run dáríjì mi lóòótọ́ mùsùlùmí ni mi báyìí mo sì kéwú ṣùgbọ́n pọ́blẹ́mù ló sọ mí di ẹni tí àwọn àfáà wa wá dádì wa wá ní ẹ fi ní kí n máa lọ kéwú lọ́dọ̀ wọn díẹ̀díẹ̀ mo wá dúró ti bàbá mi nígbà tí àgbà wá dé nígbà Ọlọ́run wá ṣàánú ayé mi àgbà wá dé sí bàbá mi dàgbà gan wọn wá lè sọ dẹ́mọ́ so àwọn olè sì ń jà nílùú bàbá mi wá ní kábíyèsí ẹjọ́ mọ́ mi yọ rọ́pò mi ìjọ Ọlọ́run ti bá mi sí lọ́dọ̀ bàbá mi torí wọn bá pé mo kéré ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wúlò fún mi nìsín wọn bá gbé lọ́rùn ni ìtí ń ṣẹlẹ̀ sí kálukú mo fi ní ẹmọ́jà da ẹ̀sìn papọ̀ máa sà ìwọ tó bá ní bàbá létí bàbá rẹ̀ jọjọ gbọ́n súnmọ́ kò bá jẹ́ babaláwo kò pé kọ́ ọmọ ṣe fáyẹn gba àwọn oògùn tó bá jẹ́ lọ́dọ̀ rẹ̀ kọ́ọ́lẹ̀ wọ́n sọ pé ọmọ ọlọ́kọ́ babaláwo ìní ọlọ́kọ́ sà ṣùgbọ́n oògùn bàbá yẹn ọmọ nǹkan oògùn àrùn ni oògùn kọ́ yé mọ́káyàn ni kéèyàn orí ṣe ni gbà lọ́dọ̀ rẹ̀ ayé ń lọ bí àná jàjàjàjà ọmọ ṣe o ọlọmọ ṣe alọmọ náà ti bẹ̀rù ọ̀sẹ̀ yẹn máa fi wẹ̀ ni o àmọ́ tá a bá ti wá fi wẹ̀ májẹ̀mú rẹ̀ ni o níjọ́ bá ti fi wẹ̀ tá a tún pínyàn lọ́dọ̀ Ọlọ́run àfi kẹ́ ẹ ṣe sàrà rẹ̀ ẹ lọ bùn oníbàárà lówó ìyẹn máa lọ bùn yàn lówó kódà bó ṣe $100 lọ bá ní kó bá ti fi ó ti yọ $100 lẹ́kọ̀ọ́ tó fi wẹ̀ léwẹ̀ kì í ṣe téèyàn máa wẹ̀ gbogbo gbà ẹ̀ẹ̀kan lóṣù ti tó gbogbo tó bàjẹ́ nu ayé yẹn lọ́wọ́ máa tó padà èèyàn ní ayé lọ́sọ gbádọ̀ gbùn igbó ọ̀gbùn òṣòlóko àti tútù náà ti gbókùtà légbá lọ́ba gbùn àwọn yòókù rẹ lọ ìgbà tí ó bá gbó báyìí onìkan lọ́pọ̀ gbùn Ọlọ́run ọ̀dà gbáka kó gbùn ẹ̀jẹ̀ akọ́kọ́ sọ yorùbá káfìtì ṣùgbọ́n àwọn arọ àwọn èèyàn wa tó wà lóyìnbó ẹlòmíì ò fún alówó tọ́sẹ̀ ó sì tún máa kánjú ẹ wo orú ewé tí mo sọ yìí ní ṣe ewé ọ̀wọ̀n èmi kì í ra ewé etí ìgbà tí nínú ọgbà ń wà lọ ni so ẹ wá mọ̀ wò mo sì dáyàn lóhùn láti ọjọ́ sátidé títí di ọjọ́ Wednesday Thursday Friday náà mo ní ti fi wéwé lọ èyí tí ẹ̀ bá ti wá báyìí táwa ipá tó sọ́dọ̀ ṣẹ̀ tí ń bọ̀ wọ́n mọ̀ bínú wọ́n lè dáhùn pé ìgbà tá a sanwó tán àpè kò gbé kọ́ ọ̀mọ́ èmi kì í so ní jìbìtì àti pé ó ń jìbìtì ò ní máa ṣe ń tà ń ṣe yìí ẹ̀yin èèyàn wa ó ń jìbìtì ò tiẹ̀ ní nílé wọ́n èyí tiẹ̀ kọ́ ẹni tó bá fẹ́ jìbìtì ń bíṣẹ́ wa kò tiẹ̀ ní gbìyànjú àti kọ́ ewé rárá wọ́n sì lè àti kọ́ ó jìbìtì sọ pé kò sóògùn ni ẹni bá sì ní òṣòògùn ní ọ̀sọ́ lọ́hùn tọ́lọ́lọ́run ló dá ewé lọ́dẹ́gbò ló dá oúnjẹ fún wa ló dá igi àti èso rẹ̀ pé kí èso ọmọ jẹ́ oúnjẹ fún wa kí ewéré ọmọ jẹ́ ìwòsàn àti epo rẹ̀ tó náà kọ́ ni wípé tí àwọn èèyàn bá fẹ́ pè mí kán pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi nọ́mbà mi ni 080-335-80664 080-335-80664 zé nọ́mbà mi ni 080-20-40-59-54 080-20-40-59-54 ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni o èyàn ó sì ṣe sàrà rẹ̀ wà tó pín yẹn ṣàdúà gbogbo bí táyé ti fọwọ́ bo ògo mi mọ́lẹ̀ kọlu wa Olódùmarè ẹlẹ́dàá mi tú jáde gbogbo aburú tí mẹ́nu ayé mi kó yí padà kó di àlùpàdà padà kò nídìí ọ̀fọ̀ wọ ṣàdúà ẹ bá wẹ̀ láàárọ̀ ẹ bá wẹ̀ lọ́sàn ẹ bá wẹ̀ lálẹ́ ara tí mo sọ náà làwọn yẹn wá ìgbọ́ Yorùbá yé ọṣẹ ńlá ni ọṣẹ aya òsì awẹ́ bí dànù. ó tún yàtọ̀ sí ètò ẹ̀tọ́. ó yàtọ̀ o ó fi Ọlọ́run àlàyé búra ẹni bàbá mi bá sọ sẹ́yìn fún tó bá tó padà rí káyé rẹ ti wulẹ̀ ọbàjẹ́ tó bóyá wọ́n náwó burúkú fún ni bóyá àwọn àgbà ní dàlámù àwọn àjẹ́ àwọn àgbàlagbà ní dàlámù tàbí ègún ran tàbí òun lágbára láti ti wẹ ègún tá a sọ pé ègún ẹni Olódùmarè Olódùmarè ò yí gbogbo ẹ̀ padà fún gbogbo wa ká má ṣe wàhálà ká tó máa jẹ láyé Ọlọ́run dákun jà dààmú tọmọtọmọ ká tó máa rówó òun tó wá wẹ òun tó sẹ mọ̀ pé ọ̀tọ̀ ni ká ṣe kí òun lè ó lójú ó lódì ó lè wẹ aburú dànù yóò kò tún wá ní jẹ́ kí wọ́n tún lè fa burú ṣe èèyàn mọ́ tiẹ̀ gbá mi nígbà tí èèyàn wọ́n ta mi dànù ni ṣé rí ta alákọ̀ọ́kọ́ yẹn jẹ́ ṣàpèjúwe fún yín èyí tẹ́lú àlùpàá ìdáhùn àti eléwé ọ̀wọ́n àti wíṣà wíṣà gbéhùn òun mọ̀ pé ẹlòmíì yóò yí àwọn èèyàn nísìn àwọn tó ń tọ́jú àwọn tó ní covid yẹn àwọn covid-19 ẹ̀gbọ́n máa ń wọ aṣọ kan bí ọ̀rá báyìí tàbí èèyàn bá fẹ́ lọ rẹ́ oyin aṣọ tó máa ń wọ̀ tí ò ní fi ààyè lẹ̀ kéèyàn wá fi rú ẹni bẹ́ẹ̀ lọ́sẹ̀ láì bọ́ sọ nǹkan lọ fi wẹ̀. sẹ́mi pé omi ò dé ara ayé a máa darú aṣọ mbòyàn àwọn àgbà a máa dàbòyàn yóò sì máa rìn kí ayé tí ó pin ẹran èèyàn jẹ ìka kò sì ní tì í ṣe wọ́n sì ti pin ẹran ẹ̀ látàlẹ́ àná yóò sì máa rìn tó bá rí àwọn ọ̀jọ̀gbọ́n tó lójú ni wọ́n ní àwọn ti pin eléyìí
tẹ́ bá fẹ́ sàánú ẹ̀ wọ́n ní tí ó lè ṣe tí ó ṣe ni tẹ́ bá sì lè jẹ́ kí wọ́n tó tẹ́ntí wọ́n ṣe rẹ̀ ó ti jù ayé ti wọ́n ti máa pín ìpín ayé ẹlòmíì mọ́wọ́ ìdínú tá a fẹ́ kọ́ sọ́wọ́tà alákọ̀ọ́kọ́ òun máa yọ ìyá ọ̀rá burúkú táyé ta dànù síyàn la kéèyàn máa rìn lọ ní ìsìnkú máa fojú kọjá nǹkan wọ̀ níbi tí gbogbo èèyàn ti gbà ṣé wo ọmọ kí wọ́n fi ọ̀rá ayé bù ọ́ lára nìyẹn wọ́n ń ṣàdúà wọ́n ń gbàdúà fún pé kí àdúà kí ìrì àánú kó sẹ̀ sí ọ lórí ṣùgbọ́n ọ̀rá ń bẹ lára ṣé mo rí ọ̀rá lórí ọmọ sẹ̀ yìí kò dédé bẹ́ẹ̀ ìlà fi ní kéèyàn kọ́kọ́ ya ọ̀rá yẹn dànù lára ilẹ̀ lòmíì ọ̀sẹ̀ tí bẹ́ẹ̀ ni ẹlòmíì ó kún tọ̀nà méjì tí wọ́n ti ṣe fún wọ́n ṣe fún láti Nàìjíríà wọ́n gbé ránṣẹ́ sí lókè òkun kò ṣiṣẹ́ kankan ètò àdúrà tí ń bẹ ní ẹlòmíì láyé ẹlòmíì gorí òkè ìwẹ̀ tó lèmi ti wẹ̀ lọ́dọ̀ àwọn wòlíì ọ̀tẹ̀ mẹ́wàá ẹ dàpọ̀ èèyàn ń wẹ ìtọ́ra ń bẹ lára rẹ̀ àfi kí Ọlọ́run Olódùmarè ọba tó dá ayé tó dá tó dá gbogbo agbára kó fi agbára ńlá kó fi ṣẹ́gun àwọn agbára kéékèèké tí fogun ja yẹ kálukú àwọn agbára wẹrẹ agbára èṣù tó dáwọ́ bo ògo ayé èèyàn pé kó má ṣe rere àwọn agbára òkùnkùn tó ti dájú ẹ̀mí kúkúrú lé àwọn èèyàn lórí pé ìwọ ò ní pẹ́ ò ní dúró tògo rẹ k'Ọlọ́run Olódùmarè kó lo agbára ńlá tí fi ń jọ́ lọ́hùn tó fi dá ìwé àtẹ̀gbò kó fi fáyà ebi là ń sọ bó tilẹ̀ jẹ́ pé ìwọ tá à ń sọ yìí àwọn oníṣẹ́ bí ò ní fẹ́ràn mi ṣùgbọ́n tó lu atọ́dá mi bá ti fẹ́ràn mi mo mọ̀ wípé ó ti wulẹ̀ kú òkùnkùn sú tó mọ̀nàmọ́ná ó sì ṣe yànràn olóore ó sì kọjá mẹ́ ó sì sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín kí n tó sọ̀rọ̀ yẹn Ànábì wa Muhammad tọ́jú àwọn mùsùlùmí tá à ń tẹ̀lé tá a gbà pé gẹ́gẹ́ bí onígbọ̀gbọ̀ Mọ̀wúlánà ni onígbọ̀wọ́ wa sọ́dọ̀ Olódùmarè Allah wa buhaya ó ní Ọlọ́run bá dẹ́dà pa àwọn láṣẹ sallallahu alayhi wa sallam pé kí wọ́n máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ illa bi qadri uqulihim àfi òdi wọn bí làákàyè àwọn èèyàn bá ṣe mọ́ Jésù Kristi ọmọ aládé àlàáfíà Emmanuel ìyanu kìí bá àwọn èèyàn sọ̀rọ̀ ju bí làákàyè wọn bá ti mọ́ lọ síbẹ̀síbẹ̀ náà wọ́n tún mú lọ́tà àwọn lóorun pera rẹ̀ lọ́ba àwọn jù èmi náà wá sọ tèmi iṣu bíbẹ kìí hun ọ̀bẹ iṣu sísun kìí hun iná ewé èrè òun kìí hun mọ́lẹ̀ ìjẹkújẹ ìmukúmu kìí ṣe ewé nàmùnàmù ní nǹkan kan bẹ́ẹ̀ ni ó tí ẹ lè hun mí mo sọ̀rọ̀ kò gbèmí ọlọ́wọ́ kan kánú ni ẹni bá ní hin wọ́n pa ẹran sí nǹkan òòṣà ni ó kú ọwọ́ rẹ̀ sẹ́ẹ̀rí ètà ń sọ yìí mo fi Ọlọ́run sọ́jú dá mi búra yìí ní yọ̀ kankan kú mẹ́ ọwọ́ á kú ọwọ́ ẹni ọba lè ṣe ọ̀sẹ̀ tá à ń wí ẹ lọ rè wá ẹyẹ kan tá à ń pè ní ẹyẹ ẹ̀gà bẹ́ẹ̀ ni àti ẹyẹ kòwé orí èrè tó bá tóbi dáadáa èrè kìí ṣe èrè o èrè ńlá ejò ńlá ni òjòlá orí rẹ̀ ńlá ọwọ́ àmbẹ̀ orí rẹ̀ mẹ́ta là á fi gùn orí rẹ̀ mẹ́ta ẹyẹ ẹ̀gà akọ àtàbò mẹ́ta bẹ́ẹ̀ ni ọṣẹ ńlá ni àtàwọn fẹ́ gúnṣẹ́ yẹn mọ̀mọ́ máa ná tó one something owó mẹ́ta nìsan owó ńlá ni ẹyẹ kòwé akọ mẹ́ta ẹyẹ ẹ̀gà akọ mẹ́ta ẹ ti rí báwọn orí èrè òjòlá mẹ́ta orí ọká mẹ́ta ni lọ́fíńdà bíntù rẹ̀ mẹ́ta ni tó dáwà ṣiṣẹ́ tán lọ́fíńdà bíntù là máa tú sí ọ̀sẹ̀ lọ́sẹ̀ yìí Ọlọ́run a máa lò láti Ọlọ́run ló mọ iye ẹni tọ́lọ́run ti lò láti fi tún ayé rẹ̀ ṣe àní ìjọ kan wà mo fọ Ọlọ́run bá búra ní lọ́wọ́ mọ́ mo wá lọ gbé rọ́bà tí mo fi sí mo wá ha díẹ̀ fún ẹnìkan wàláì mo fi Ọlọ́run àlàyé búra kó tó tọ̀sẹ̀ kan tí mo rí wa ó ti ra mọ́tò ó ti kọ́lé Ọlọ́run gbọ́ mo lọ sí London lọ́dún náà ni nígbà yẹn èdè wọ́n pàdé mi àbọ̀ àfa àlẹ́ ní mo fún kọ́ bó láti rí bóyá àwọn náà ń gbọ́ báyìí wàláì mo fi Ọlọ́run tọ́jọ́ dá èmi wọn búra mo fi ẹlẹ́dàá mi tọ́jà yàtọ̀ mo fi búra pàdé mi àbọ̀ àfa àti olóko àwọn mo fún kọ́ bó láti rí torí pé àfa mi ni àfa mi lẹni náà kò tí pé àwọn ọdẹ Ẹgbẹ̀jì èlò lánàá sí ọ̀sẹ̀ yìí gan kọ́nà mo ti fẹ́ fọ́n níta sẹ́yìn rà á ṣe Ọlọ́run gbọ́ ṣé tábàtí a fẹ́ ṣe gbogbo àwọn orí èrè orí ìkíní gbogbo ni gbogbo ẹ̀ a gbọ́dọ̀ ogun tí ó kùnà ṣùgbọ́n tí bàbá mi ṣe máa ń ṣe ọmọ tí ò tí ì mọ ọkùnrin ní ogun ọmọ tí ò tí ì mọ ọkùnrin ní ogun
àtọmọ tí ò tí ì mú obìnrin á wà sẹ́wó dálẹ̀ gbogbo tó dé bá ti ń gún lọ́wọ́ làwọn yẹn mọ̀ wọlé o àwọn yẹn mọ̀ ẹni mọ̀ wọ́n rí o kì í sáwọn tẹ̀sí jọ́ ń gbàdúgbò wọn mọ̀ wá béèrè owó ẹ̀sìn mọ̀ fi lé lọ bẹ́ẹ̀ lórí o. Lawafin herbal mixture. Lawafin ògbókangí egbòogi. Bẹ́ẹ̀ni o. Torofin ní iṣẹ́ Lawafin herbal mixture lágbo ara. Ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo. Ìfúnpá gíga. Ibà typhoid. Ara ò jí pépé àbí òmókun dáadáa. Ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. Obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. Lawafin herbal mixture ní kó lò. NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. Ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. Ó wà number 1 Ewu Olóyè Street. Ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀. Tó tún package ẹ̀. Telephone 070-4976-5304. Ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀. Lawafin herbal mixture. Kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. Lawafin herbal mixture ní ẹ rà. Bó ṣe wà ní powder ìyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà lólómi. Iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́ ara. A wà lórí wa kókó inú yàyà. Kókó nù yàyà. Àti àkàrà alẹ́ ọ̀gá. Mo rántí àkàrà àwọn ọ̀rọ̀ bọ̀ lórí àkàrà ọ̀gá mo ń gbọ́. Ní Yorùbá máa ń sọ pé ikán tí ń mọdí yàyà tí ń dáfà wọn ìpàdé ogun jà láìláì. Ìyá alágbájá ti wá bàbá rẹ̀ lọ́sẹ̀ mi kí n wá bayé ọmọ jẹ́ wọn ò dáríjì yàn bí ìgbà tí èyàn gbà dáríjì lọ́dọ̀ Ọlọ́run ó gbà dáríjì lọ́wọ́ ayé gbogbo bí ó kọ yẹn bá ti ń dé ní ọmọ bá àánú Ọlọ́run pàdé bí ọ̀sẹ̀ tá à ń sọ yìí. So a wà gun kìnìún mọ́ ẹ ti ṣe báwọn. Ọ wá ní èso òwú akẹsẹ́nu tábà ti wá agolo ọkà bàbà kan là máa ń rà sí. Agolo ọkà bàbà kan. Ọkà bàbà pupa ẹ̀gbọ́n agolo kan ẹ̀gbọ́n tó kùnà á lọ ọmọ náà ní ogun ló dà sí. Bàbá tábà ti wá gbogbo ẹ̀ di gúngún láwa lọ ọṣẹ bí ọṣẹ 7,000 bí ọṣẹ 10,000. Lọ́sẹ̀ dúdú. Torí tẹ bá gun tákì tó nǹkan mọ́. Àmọ́ ó lè wọ̀ o. Ó léèwọ̀. Kì í ṣoògùn owó o. Nígbà tó pé kìnnì kan ni tí ń bá ń ṣe kálukú ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbọ́n nù. Béèyàn bá ń wọ́ ọmọ tó bá ipa yìí ní bá ń ṣe tó bá bẹ̀rẹ̀ sí ìwẹ̀ yóò bímọ. Béèyàn bá fẹ́ kọ́lé tó bá kàn lọ́rọ̀ rẹ̀ táyé dínà mọ́. Yóò yanjú ẹ̀. Ọ̀sẹ̀ tí mi náà ń lo ẹ̀gbọ́n nǹkan ẹ bá ara rẹ̀ lọ́lọ́ ẹ̀ mi pé béèyàn bá ṣe gbìyànjú ní ayé sí yóò ṣe bá ara rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run bí ó sì gbìyànjú Ọlọ́run ti sọ pé ẹ pè mí màá sì jẹ yín àṣebọ́lọ́ ó létí ilẹ̀kùn mọ́dí nìsín kan sọ pé òní ronú àmàlà fúnra rẹ̀ òní dáná kankan ibi ọ̀pọ̀ Ọlọ́run lè ṣàánú ẹ kó ní wọn kọ́ náà lànà kó bọ̀ lówó Ọlọ́run ò ní bọ́ ọ̀rọ̀ àmàlà kò ní bọ́ gbé ráìsì kan náà wàá gbìyànjú ni sísà kó ṣàdúrà kó mọ gbàwẹ̀ tàbí kó mọ ṣoògùn tàbí kó jẹ́ pé hàn jùlọ máa hàn àbí kó jẹ́ pé ó bọ̀ sórí òkè kan ó gbọ́dọ̀ pe Ọlọ́run lọ́nà kan àbọ̀nà míì owó ọ̀rọ̀run wàá sọ mí ti àmì ẹ̀fọ́ lọ́run ní bá fẹ́ lówó ọ gbàdúrà gan ni ìṣẹ́lẹ̀ kan gbàdúrà ńlànà ìbílẹ̀ àbí kò gbà ńlànà ti mùsùlùmí àbí kò gbà ńlànà àfà nǹkan rẹ̀ wo ni pé kéèyàn ò ṣeun láyé ẹ jẹ́ ń gbọ́ ẹ sọ èèyàn ni ó yára rẹ̀ gbà lọ́wọ́ àwọn ènìyàn bíi ẹni bá sì láyé ó ṣeun òun ò sí ayé ń ṣe ni. Kò gbádùn rẹ̀ nù. lẹ́ni tó yẹ pé wọ́n ti máa rí ògo rẹ̀ nígbà nǹkan tó bí ọ. Àwọn tí wọ́n ti rí pété ọkọ ìbá fẹ́ra wọn àwọn ọkùnrin méjèèjì àtọmọdé ìbá fẹ́ra wọn lórogún ti gbógun tí yóò sì lọ́mọ bàyàn jẹ́ pé wọ́n jọ mọ́ rẹ̀ ọ̀fẹ́ ò ní láríran wọn gbogbo ète ni wọ́n máa lò kí ìwọ ọmọ bá dáyé láti sórí ire náà ni. So táwa ti wá gún ọṣẹ èèyàn gbọ́dọ̀ fi wẹ̀ láì pa ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ sí i o. Láì pa ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ sí i. Ó léwu o ó léwu o bàbá mi ti ṣe nù o ṣèjúbà gbogbo ẹ̀yin àgbààgbà wo àti ẹ̀yin àgbà wo tí irú sẹ́yìn bẹ lọ́wọ́ yín tẹ́lẹ̀ tẹ́yìn fi ń jẹun mo fọlọ́ ń bẹ̀ yín. Ẹ má bínú. Mo fi agbára tọ́lọ́ fi dá ewé àti mo fi bẹ̀ yín. Ẹ má bínú. Ẹ̀yin tẹ́ jẹ́ babaláwo mo fi fá bẹ̀ yín. Ẹ̀yin tẹ́ jágbá ṣègùn mo fọ̀sán bẹ̀ yín. Ẹ̀yin tẹ́ jálá àfà mo fi ànábì Muhammad bẹ̀ yín. Ẹ̀yin tẹ́ jágbá wòlíì mo fi Jésù Kristi bẹ̀ yín. Gbogbo yín mo wá fọlọ́ ń bẹ̀ yín lápapọ̀ ọba tó dá gbogbo kan àtẹwé àtẹgbò àti babaláwo ni àti ànábì Muhammad ni àti ànábì Isa ti jẹ́ Jésù ni mo fọlọ́ ń bẹ̀ yín ẹ dìnnú ẹ jẹ́ àgbà pé kí ilẹ̀ Oòduà ọmọ bá mẹ́rí èmi náà mọ tí mò ń ṣe èyí ń sàn ju àwọn èèyàn wa tí wọn ò ní mà tó èmi náà ò ní mà o jẹ́ ẹ̀kọ́ mi náà mò ń ṣe o yóò sàn ju ká máa wá gbowó lọ́wọ́ àwọn èèyàn ká ṣe oògùn rọ́ fún kẹlòmí wa ní wọn ti ṣoògùn ti dọ́nà mẹ́fà kò ṣiṣẹ́ ó takú ṣọ́ọ̀ṣì ọ̀nà kò rójú tó ẹ̀
ẹlòmíì ti padà lọ sọ́run ọ̀sán gangan nígbà tó yáwó báńkì tó di gbèsè ibẹ̀ hypertension wọlé ṣúgà bẹ̀rẹ̀ diabetes àti ibẹ̀ oní stroke ṣùgbọ́n tọ́bárọ́ náà báyọ̀ tí olúwa bá ná láàánú sí ọ̀sẹ̀ lọ́wẹ̀ ní ọlọ orí òkè kan ní ọlọ́ba àfa kan lọ́hàn tó fún ọ ní tí ogun gbèsè bá fi kúrò lọ́rùn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òṣì àtòsí pa níran Yorùbá kì í ṣàìsàn ẹni tí ò lò ó lọ àìsàn tí ń ṣe pọ̀ ẹlòmíì pàkè lásán àníà tó ṣe wọ́n sáré sọpẹ́sàn 10,000 àbí 20,000 nígbà tí ò rówó àwọn èèyàn wa lọ́sibítù yèrè kò sówó kò sóògùn ọlọ́mọdé àárí bí wọn bá ti sanwó kódà wọn ò ní gbé lórí bẹ́ẹ̀dì wọn ò ní gba admission rẹ Ọlọ́run wọn ṣàánú fún wa o tá a bá ti wá pa ẹlẹ́dẹ̀ sí i mo sọ orí kò gbèmí ọlọ́wọ́ kankanú ni àwa àpò ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ mọ́ láwa àgúnmọ́ tó bá ti wá parapọ̀. láwa dá lọ́fíìn dàbí tú méjì bàbá ògùn dé ẹlẹ́dẹ̀hùn ìbí máa gbé fáwọn tí máa jẹ nítorí àwa yìí jẹ mùsùlùmí ni wá àwọn yìí jẹ ẹlẹ́dẹ̀ mi ò yàtọ̀ sí pé mùsùlùmí àjẹ mùsùlùmí èmi ò fẹ́ràn rẹ̀ jíjẹ mi ti máa sọ̀rọ̀ àwọn èmi ò láìkẹ́ ilé mi sì fẹ́ràn mi máa gbé fáwọn tí ó jẹ ni ẹ má sọnù ẹ gbé fáwọn tí máa jẹ kí wọ́n jẹ kò léèwọ̀ kankan kò kwásì kí wọ́n ọ̀sẹ̀ yẹn ọ̀ wà láti ṣe aburú fẹ́ni kankan bí kò ṣe bíbélì ní Ọlọ́run Jésù sọ pé èmi kò wá láti pa tàbí láti parun bí kò ṣe láti ṣàtúnṣe ọ̀jẹ̀ bó ti jẹ́ o wíwẹ̀ rẹ̀ tí èèyàn bá ti wẹ̀ láàrin ọ̀sẹ̀ kan kó fún yòókù pamọ́ ni o ó ti ṣàtúnṣe nínú ayé èèyàn kọjá àlàjì o díẹ̀ díẹ̀ nílò kò sì léèwọ̀ kankan kò í pààyàn lọ́mọ kódà bọ́mọ rẹ̀ bá wẹ̀ ayé rẹ̀ ó dáa ọmọ mi wà sọ jẹ́ pé tó bá kàwé ní òṣèré rẹ̀ mo sì gbọ́ ọpọlọ rẹ̀ tó bá ti wẹsẹ̀ ọpọlọ rẹ̀ ó sọ padà iṣẹ́ rẹ̀ pọ̀ gan wọ́n ṣàtọ́lá kọ́lọ́ bá ń forí jìn gbajúmọ̀ nu pèdèpèdè nu ọ wà lára àwọn tó tọrọ mi nígbà ayé rẹ̀ ebi torí nígbà yẹn ṣe náà wọn ìpadànù ẹ bá láyé ìpààyàn ẹ̀rọ ni òyìn máa ń pààyàn o ṣùgbọ́n mo mọ̀ pé ẹni pa gbónúgbón náà ò ní kádùn ẹ ń pa kàlàmọ̀gbò ní kásù ẹ ń bá lọ́wọ́ nu kátàkátà irú rẹ̀ ò ní pọ́dún kẹta bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí pé irú tẹ̀ ń ṣe yìí lòun kò ló kọ́kọ́ ṣe pé aláàjì ẹ já mọ́ sí àwọn èèyàn létí èmi ò lórí rédíò mi lórí tẹlifíṣàn torí àjọ mo ti bẹ̀rẹ̀ sẹ́yìn náà ni ọ̀sáyé àwọn èèyàn máa ń pọ̀ ó wá ní kí n dákun àti bàbá wa Àlàbí Ògúndépò táwọn náà máa ń wà lọ́wọ́ báyìí tí wọ́n máa ń sùn jàlá báyìí wọ́n máa ń mú àwọn èèyàn wá sọ́dọ̀ mi púpọ̀ bàbá wa bẹ̀ mí títí bàbá ní Ẹgbẹ̀jì mo ní àwọn ibáwọn mọ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ lórí rédíò àwọn máa ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn àwọn táwọn èèyàn bá mọ̀ náà wọ́n máa lọ bẹ̀ kí n dákun kí n mọ̀ sí prógrámù kí n dákun kí n mọ̀ ṣàlàyé yóò jẹ́ káwọn mi ò mọ̀ pé kí n wò ó tí ìbá ti pàwọn táwọn mọ̀ mí nísìn àwọn èèyàn tí àwọn bá fẹ́ mú wádọ̀ mi ẹlòmíì ó ti bọ́ sọ́wọ́ bàbá ó ṣẹ̀ṣẹ̀ wá mú wọn látòṣò gbogbo àbá ṣe gbàdàgbà tó bàbá ó tún gbé mọ́tò wọn àti dírẹ́fà wọn ó tún wá mú wọn wá sọ́dọ̀ mi pétọ́ Egbeji ìjì tí mò ń sọ rèé o mọ́ dààmú kí n mọ́ o àìmọye àwọn ọba tó tún mú mọ̀ mí ní bàbá tó náà kọ́ ni wípé bẹ́ẹ̀ náà nígbà bàbá Fáyẹ̀mú náà bẹ̀ Fáyẹ̀mú kẹ́rù ọbẹ̀ kọ tí ń sùn jálá òun tọrọ ọmọ lẹ́yìn bàbá wa ni ó máa wà àlejò ẹ lọ bá iṣẹ́ ìwọ bàbá rẹ̀ lọ́wọ́ àmọ́ bẹ lọ́wọ́ ọmọ ẹ wá tó náà kọ́ ni pé Ọlọ́run ọba ń wọlá ẹ̀gbọ́n rẹ̀ Ọlọ́run ó sì dàhùn náà lágbà èyí gbọ́n tán bí iṣẹ́ wa gbogbo tó bá kù sílẹ̀ Ọlọ́run ó fòye rẹ̀ yé òun náà jogun bàbá ẹ̀ ni ẹni tẹ́ ń sọ òun náà jogun bàbá rẹ̀ ni torí pé bàbá wọn ọ̀jọ̀gbọ́n ni bàbá wọn náà tí ń tún ayé èèyàn ṣe ayé tiwọn náà ó sì dáa iṣẹ́ bàbá tiwọn bí ó ṣe pàṣẹ bàbá tèmi rẹ̀ tí ò parẹ́ lórí mi tí ò parẹ́ lórí bàbá mi kò ní parẹ́ lórí tiẹ̀ náà ìdí tí mo fi ní kẹ́ ẹ máa lọ ọ̀dọ̀ àwọn oníṣègùn táwọn náà dáńtọ́ tí wọ́n jẹ́ àkọ́kọ́ náà ọgbọ́n ẹnìkan ọ̀jọ́ ìmọ̀ràn ẹnìkan ọ̀jọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ògùn dẹ̀ yàbí ọ̀nà kò débi kankan Ọlọ́run ló lóògùn ọ̀sẹ̀ ń tọ́gbọ́n Olúwa ló gbọ́n ẹlẹ́ẹ̀kejì ni wípé tí kálukú náà bá mọ̀ tó bá sọ nímọ̀ràn sẹ́rí oògùn púpọ̀
tí àwọn tí ọmọ kan bá rí pé àwọn tó mọ̀ jáde tí mo fi ní ẹ mọ́ káàkiri lé wọn ẹni tí ọmọ kan ò ní bọ́ ayé mọ́ òun ló mọ̀ yóò jókòó lé rẹ̀ ẹ sẹ́ mọ̀ pé ó ti di gbamagénu àti gbangba làtàtà kálukú ọ̀bọ̀ ta ayé ìjọ ni mo lóògùn ìfẹ́ káwọn èèyàn mọ̀ ìwọ mọ̀ ṣe bí bọ́ọ̀ta wọ́n fi ṣe rere ìwọ rí pé Ọlọ́run Olódùmarè yóò dá ọ láre ìdí pàtàkì nu then àwọn nísìn mo tún fẹ́ sọ ọ̀rọ̀ kan torí mo rí pé àwọn táwọn jọ ń pawọ́dà àwọn àfa ńláńlá àwọn pásítọ̀ àwọn wọ́n ń gbọ́ wa ẹ̀yin èèyàn wa tẹ́ bá fẹ́ máa ṣètò àdúrà fún yàn torí ètò àdúrà lóògùn o tí ì bá ti sóògùn kà pé káyé èèyàn fi dáa kó fi rọmọ bí kó fi rí ìwé gbà kó fi rí ọ̀nà rẹ̀ tó dàrú iṣẹ́ tán yọ bí iṣẹ́ kó fi lé iṣẹ́ kó lè padà sẹ́nu iṣẹ́ ètò àdúrà ni o ọ̀nà tá a gbàgbé àdúrà tó Olódùmarè lọ yàtọ̀ o ọ̀nà ewé àtegbò àdúrà ni o àdúrà ni tí àgbàládùn mo túmọ̀ rẹ̀ fún yín gbà kan Ọlọ́run ni ẹ pè mí máa jẹ yín ni ẹ̀yin lẹ́wọ̀n mọ̀nà tẹ́ gbà kọ́ Ọlọ́run yín sátì mọ́ gbà pọ̀ yẹn nìkan wà lẹ́yìn Ọlọ́run ẹ̀yọ̀ kan ṣoṣo ni gbà wọ́n gbọ́dọ̀ àwọn àfọ̀hún Súfí wọ́n gbà pé ìwọ gan ọ̀gbọ́dọ̀ ríra rẹ̀ nítorí ọba sí Ọlọ́run ètí mọ̀ sọ Ọlọ́run ní sọ tí ọba gbà fún wa alimọ̀dá yìí ló kúlẹ̀ tá aago mẹ́sàn-án la fẹ́ bẹ̀rẹ̀ kúlẹ̀ tó aago mẹ́wàá sáà lérò èmi yín mọ̀ pàgbẹ́ aago mẹ́wàá mo bá dé dàtí mọ̀ ìgbà tó fẹ́ mo ní ìsọfún pé Ọlọ́run bọ̀ àlọ́jọ́ ara ọgbọ́n Yorùbá nù ìtòwú tí a máa ṣe fún un kéde pé ìsọfún mo lójú òní rọ torí tí ìbá lè ṣe lónìí tábà sí táàsì àníláyè mọ̀ ẹlẹ́sìn kérésì àwẹ̀ anẹ́sì gangan mo ní kẹjá sọ́dọ̀ la ẹ̀rí pé ìkọ́kọ́ sọ pé oògùn rẹ̀ wà èèyàn gbọ́dọ̀ gbéraga sọ́lọ́run gbogbo tọ́ba gbẹ̀rẹ̀ Bíbélì ní ẹni tọ́ba gbéra ẹ̀ga Ọlọ́run wọ́n rẹ̀ lẹ̀ ẹni tọ́ba rẹ̀ rà lé Ọlọ́run lówó gbéga àwọn àfáà náà sọ bẹ́ẹ̀ máa ń rà fáà nẹ́fùsàwù wàdà àwùlà ẹ bá gbéra ẹ̀ga Ọlọ́run lówó wọ́n rẹ̀ lẹ̀ máa ń wàdà nẹ́fùsàwù ẹ bá rẹ̀ rà rẹ̀ lẹ̀ ràfà àwùlà Ọlọ́run gbé sókè yóò gbéga fẹ́ fún wa nímọ̀ràn ìwọ̀n bá fẹ́ ṣètò àdúrà ẹ má jà sábà máa gbé ran àwọn ọlọ́kọ̀ ń ba oògùn jẹ́ tí wọ́n ní oògùn òṣìṣẹ́ báwo la ṣe wá fẹ́ ṣe bàbá. ìmọ̀ràn méjì ni mo fẹ́ dá ẹni tó bá ní iṣẹ́ tí ọba lè wá tí ọba di kàràgìlá tí ọba lè wá mọ́ ẹ máa fi nǹkan yípo dáadáa kẹ tẹ bá fi inú àpò kan ẹ tó fi inú àpò kan kọ́ra lọ́pẹ́ nǹkan kékeré ni ẹ fi inú brown envelope ẹ tó fi inú envelope míì sọ́dà tọ́wọ́ wọn bá kàn kò ní í kanú ẹ̀ kò ní tí ì kan ìta àfọ̀gùn sí ìmọ̀ràn pàtàkì ni o ọlọ́kọ̀ mi wà ìyẹn fi bú àwọn èèyàn wa tó ráwọn ní ràn wá lọ́wọ́ tán bá wa gbé mẹ́sẹ́ẹ̀jì káàkiri níbo la lè dé nígbà yìí fóònù jẹ ti dé á pè wọ́n ní àbáyé fún ọlọ́kọ̀ ṣùgbọ́n ìmọ̀ràn tó ọlọ́kọ̀ mi kristẹni ni ó sì sùn ti ìyàwó rẹ̀ mọ́júmọ́ ó sì lọ́gbẹ́ kó gbé nàbà wà òórùn tàǹjàmbá ó yẹ sáìsùn náà ni ó sì sùn mọ́ ìyàwó rẹ̀ kọ̀ wá wò pé ìwò jánábà kristẹni ìwò jánábà jánábà kọ̀ jánábà ó ti wà kẹ́tọ́ bá ti tẹ̀ ti gbé nàbà wà èkó lágbára lọ títí tẹ̀yìn yóò dé kò yọ wẹ̀ yóò jẹun kò sì tí ì wẹ̀ ìwọ sì gbọ́ oògùn rán owó náà sì mọ̀ àbí sọ́ọ̀ máa sọ fún oògùn ní ibi méjèèjì. tí wàá pé bàbá ṣe é mọ́. kò ní sọ pé ṣe nǹkan ọmọ ṣe ní ọpọlọ kí lọ́kọ̀ pẹ̀lú ṣe mọ́tò mo nímọ̀ wá èwo ní sọ́ọ̀ mọ́. ẹlòmíì gan kò súnmọ́ ìyàwó ẹ̀ ó sì fẹ́ gbé tọ́ 1 tọ́ 2 oorun sì tàǹjàmbá ṣùgbọ́n lálàá pòun súnmọ́ mi lójú oorun ó sì dànkárà ọkàn sáré bomi wùrù lọ́gbà sí kìíní sẹ́mu pé ayé ti di èèyàn méjì tá ayé ti ṣe báwọn ẹni tá a fẹ́ gbé nǹkan ránṣẹ́ àtẹni tá a fi rán ẹni a fẹ́ sún jẹ ọkàn lọ bẹ̀tú òfin rárá ẹ dákun iná ò ní ṣe bùlà wọn hà lóògùn ọ̀jẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe ròyìn rẹ kò rí bẹ́ẹ̀ àṣà àìmọ̀kan ni ó. ẹ jẹ́ ká mẹ́nu bà àwọn nǹkan tí ó gbajúmọ̀ nísìn tí ó lè wúlò fún gbogbo wa tá a lè sáré jẹ àǹfààní rẹ̀ mo rí ìrírí kan rí ẹ má jà fojú kéré rẹ̀ oògùn kékeré náà ni ṣùgbọ́n mo rí ìrírí pẹ̀lú ẹ̀rí mo ti fojú kéré ẹ̀ tó wọ́n gbé ẹnìkan wá sọ́dọ̀ mi ó ní migraine ẹ̀fọ́rí túlu wọ́n wà tí wọ́n tọ́jú ẹ̀ pẹ̀lú oògùn òyìnbó ní Nàìjíríà mi wọ́n á gbé lọ sí Dubai ó fọ oògùn tó wá fún tó wá bà kidney ẹ̀ jẹ́ mo fọlọ́run bàbúrà sí it's a bad experience wọ́n wá gbé nìyẹn wá fún mi so mo wá kọ́kọ́ tọ́jú ẹ̀fọ́rí túlù yẹn wọ́n á fẹ́ sóògùn ẹ̀fọ́rí túlù ká mọ́ ti ìgbẹ́nu bà kidney Yorùbá ló mọ oògùn kidney jù kidney in the stone any kind in the kidney Yorùbá mọ̀ nípa rẹ̀ ábà ó ṣiṣẹ́ gan kíkà sí pé kí ẹ máa la gbó oríṣiríṣi o torí tí kidney bá ti wà affected èèyàn kan lè máa lo àgbo anyhow kọ́ mọ́ tó kó bá ẹni yẹn kọ́ mọ́ tó pa ó di ẹni tó bá ti ṣe research rí nípa kidney àgbo wo ló lè mú oògùn kò ṣe pé kó tún wá máa fi dọ̀tí kún dọ̀tí now ṣùgbọ́n ẹja sọ̀rọ̀ nípa
ẹ̀fọ́rí migraine tí Yorùbá ń pè ní ẹ̀fọ́rí túlu ó yẹ kó yé mi kó yé yín migraine tó ń ṣe òyìnbó ló sọ ní migraine ẹ̀fọ́rí túlu tó bá dé kòrò báyìí lọ́dà gbà tó rí ẹ̀fẹ́ sí bọ́lẹ̀ ojú ẹyin méjèèjì ọmọ àròyàn ṣé rí ẹ̀fọ́rí tá à ń sọ yìí ẹ̀fọ́rí túlu tá à ń sọ yìí ó lágbára púpọ̀ débi wípé tí bá ń ṣèyàn wà báyìí yóò mú ara rẹ̀ gbóná gbogbo nǹkan ni ó fi ṣèyàn ṣùgbọ́n ìgbàgbọ́ Yorùbá yàtọ̀ sí olóyìnbó lórí ẹ̀ ìgbàgbọ́ Yorùbá ni pé èèyàn lè kó lórí ta tá bá wẹ̀ síbi kan èèyàn lè kó kódà àlùjànnú a máa kó síyàn látòrí ọmọ fọyàn gbogbo ògùn lẹ́lò kò ní lọ àwọn míì máa ń sín gbẹ́rẹ́ rẹ̀ á mẹ́nuba gbẹ́rẹ́ rẹ̀ á sì mẹ́nuba èyí tí kìí ṣe gbẹ́rẹ́ o tí mo sì fẹ́ sọ fún yín mo búra lórúkọ Ọlọ́run bí mo ṣe mọ́mọ́ bẹ́ẹ̀ náà màá ti sọ mi nìyọ̀ kankan kún bẹ́ẹ̀ ewé ilá ni ẹ rí i pé ewé ìlàsà ni bàbá tí wọ́n bá bímọ ń jọ̀hún ìlàsà ni wọ́n ṣe wọ́n fẹ́ gùn sísí ọbẹ̀ kó mọ́ ni ewé ìlàsà ni ewé yìí o ni wọ́n á wà já ẹ bàbá ti jẹ́ yọ̀kan báyìí ẹnu ọ̀nà láti wàá lọ lẹ́ẹ̀lẹ̀ á wàá lọ kó sí ní tó kún á wàá po ọ̀sẹ̀ mọ́ tí ẹ bá fi fọ orí nìsín irú ẹ̀fọ́rí yòówù tí bá ń ṣèyàn bá a sì migraine bá a sì orí fọ́ lásán tó bá ti fi fọ orí báyìí ó yájú ilẹ̀ kọsẹ̀ yẹn kó sí lójú orí fọ́ lọ ni pẹ̀lú ògùn Ọlọ́run tó bá lò láàárọ̀ kó tún lò lálẹ́ ọ̀tán kó lò ṣùgbọ́n bí wọ́n sí gbẹ́rẹ́ rẹ̀ ni ìgbẹ́ adìẹ ẹ máa ń yàgbẹ́ sí kúkú àbíkẹ́ lọ bá àwọn alájẹ ń sọ adìẹ kẹ́ẹ̀kan mú ìgbẹ́ adìẹ lásán kẹ́ẹ̀kan lọ pẹ̀lú atari 9 táyì kọkùnrin bá ní tápọ́bìnrin bá ní ẹyọ atari 7 ni ẹ lọ mọ́ ìgbẹ́ adìẹ kẹ́ẹ̀ fi sígbẹ́rẹ́ síwájú orí báyìí pẹ̀lú àṣẹ Ọlọ́run orí fọ́ọ̀lọ́ lójú ẹsẹ̀ ni. láìpẹ́ nǹkan kan tàbí kéèyàn kàn mú yangi lásán yangi ojú ọ̀nà tẹ bá ti lè lọ tẹ lọ ẹyọ atari 9 tàbí 7 fómìnrin tẹ bá fi rábàá yìí nísìn òun ti yangi òun ti lágbára rí pé tẹ bá ti lè sẹ́gbẹ́rẹ́ tẹ bá fi gbowó tẹ bá ti lọ tán tẹ fi ra wájú orí báyìí tẹ dẹ bú díẹ̀ sọ̀wọ́ tẹ fi kún pala nísìnyí ọlọ kọ́lá ọjà àràn sí ọjọ́ ọfà òun tún pa ọfà ara bẹ́ẹ̀ ni ti yangi ojú ọ̀nà tọ́ ẹ̀yẹ jẹ́ máa fi yín ṣe lọ. mi fún àwọn product yìí àgàgà 1 stone. bẹ́ẹ̀ ni tó wà fún ibà gbogbo bà ìbá àti ibà kújúpọ́n yellow fever ìbá àti ibà jò ìbá àti ibà ẹ̀fọn tó ń pè ní malaria kódà kó jẹ́ ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ tó jẹ́ ibà tí pọ́n tọ̀ tí bẹ́ẹ̀dọ̀ jẹ́ tí wọ́n ń pè ní hepatitis nísìnyí òun náà ní fa hepatitis àmọ́ jaundice. gbogbo ẹ̀rọ tẹ̀ wá ń lo òyìnbó ti sáré dẹ́rọ kò sí o ó dọ́dọ̀ yín. ẹ bá ti di abáfẹ́ DHL yóò dọ́dọ̀ wọn. ó máa dọ́dọ̀ yín. ẹ̀dẹ̀ ní lawafin tẹ́lẹ̀ máa fi detoxify lẹ́ẹ̀kan lọ́sẹ̀ yọ ọmọ èèyàn jẹ food poison ni àwọn oúnjẹ jákujàku tó ń jẹ tó ní kẹ́míkà bá ti lò ẹgbọ̀nsẹ̀ wọ́ọ́rọ́wọ́ kẹ́ni ara ti bí ó sì tún gbẹ yóò gbèsè wá dáadáa ara obìnrin náà ó ṣe nǹkan oṣù ẹ̀ wọ́ọ́rọ́wọ́ ìdọ̀tí ò ní lè dúró lé ọmọ ẹ̀gbọ́n kan. ìkan náà wà àlùjọ gángan. àtẹ̀kálẹ̀ gbọ̀ngbọ̀n ó ti yáwó èèyàn báwọn olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ wà bàbá mi bàbá níṣẹ́ lọ́kọ̀ gbọ́dọ̀ lò ó débẹ̀. ẹ gbọ́ bàbá sọ pé èyí tẹ̀ bá fi. àdírẹ́sì mi wà ní ìwé bá fẹ́ ra product wa lẹ́kọ̀ọ́ ní Abraham Adesanya shopping complex number 58 Onípanu ṣùgbọ́n bá fẹ́ rí èmi gangan ẹ̀gbọ́n kan ilé ẹkùnlẹ̀kùn wà mo wà l'Ógbómọ̀ṣọ́ ìgbà yóò tẹ́ bá fẹ́ rí mi kọ́ mọ̀ wà Thursday kó tẹ́ bá wà Friday kí ẹ bá ti d'Ógbómọ̀ṣọ́ ní ọjọ́ mi láti ọjọ́ Saturday títí di ọjọ́ Wednesday láti aago 9 àárọ̀ dàgó 2 ọ̀sán là ń gbàlejò tó bá ti dìgbà wọn bá dé mo lọ sí hòtẹ́ẹ̀lì ni ṣùgbọ́n tẹ́ bá ti d'Ógbómọ̀ṣọ́ gáràjì wa ẹ gbọ́kọ̀ wá ni o abẹ́ wọkọ̀ wá ni o tẹ́ bá ti bọ́lẹ̀ ẹ bá gbọ́kọ̀ wá ẹ késọ́ ọlọ́kadà kókó lídìí rẹ̀ bí wọ́n sọ fún ẹ ní ọlọ́kadà tàbí ẹ bá pe ẹnìkan pé ọ̀dọ̀ Alhaji Suleiman Egbeji gbogbo òbí Ògbómọ̀ṣọ́ lẹ́ ń lọ wọ́n mú yín dọ́dọ̀ mi ìbá sọ̀sán ìbá sòrò àní dààmú o ayọ̀ láfi pàdé o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ tún lè pè mí sí 080 335 80664 080 335 80664 zen number mi ni 080 20 40 59 54 080 20 40 59 54. ìgbà ìwáṣẹ̀. ìdí tí ọmọ Yorùbá nígbà wà lè ní sọ pé kì í ṣe yẹn ayé ò ṣe mínú sáwọn pé ayé tí ń ṣe olúwa rẹ̀ náà bá wọn. ètò tó ń fúnni lóye ètò tó ń sọ nípa ohun tó ti ṣẹlẹ̀ rí láyé àwọn bàbá wa. bàbá tí wàá ṣẹlẹ̀ sí tá a fẹ́ kọ́ ṣẹlẹ̀ nígbà yí àbàbà wa àbàbà wa ò wé sùn jẹ́ kí wọ́n sún síwájú. ewé àtẹ̀kọ́ láyé ń bí ìgbà ìwáṣẹ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n látẹnu bàbá wa Sulaiman Egbeji Ogbomoso ló wọ́n fẹ́ ìgbà ìwáṣẹ̀.
ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń fúnni lóye.